ilé tí ọmọ Yorùbá jẹ́ rèé èyí tá a ṣe lóko ẹrú tó ilé ti yá o ẹgbẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o ilé tí ọmọ Yorùbá jẹ́ rèé èyí tá a ṣe lóko ẹrú tó ilé ti yá o. Òṣogbo dàbí òmìnira kò mà sómi. Ìran Yorùbá ń sùn ju ogún mọ̀dé o. Yorùbá nation ní Ghana tiwa ẹgbẹ́ àrèlé o. Ẹgbẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Ilé tí ọmọ Yorùbá ẹgbẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé ti yá o. Ǹjẹ́ kámo tó ti dé ọmọ agbó fọ́ ti lé o? Òtítà lé mọ wọ̀lúwọ̀ ọmọ arẹ́rù mẹ́sàn. Ahéré yín nìyá ọmọ yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùnyẹdùn yín tó fún pé bí ẹ̀gbọ̀n òun nìyá ọmọ yẹnuyẹnu. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé. Níbikíbi tá a bá tún ti láǹfààní láti tún máa gbọ́ra wa. Ẹ̀yin lè rí mi èmi ò lè rí. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi ò ní di láti Èdùmàrè. Àrélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún so lówó ẹ̀yìn ló mọ̀ sọ́mọ́sọ́. Mr. Controversial. Ẹgbẹ́ àṣewọ́pọ̀ ìfẹ́ ìdòdò. Náà bá sí controversy ayé ò ní dùn. Ọ̀tá ìlọ. Gbogbo nǹkan gbọ́dọ̀ wà gbóńdókú, gbogbo nǹkan gbọ́dọ̀ máa ń lọ bọ́rọ̀ gidi. Ọ̀gá bá ń lọ kájú ṣe. Ó kí gbogbo ẹ̀yin tẹ́ dá ṣètò látàná títí dòwúrọ̀ yìí títí di àkókò tí mo wà yìí. Ìdánáta ló máa dùn. Gbogbo ẹ̀yin tẹ́ pè mí pátápátá bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ ń sùn mọ́jú, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ká múra wa. Gbogbo ẹ̀yin tẹ́ sẹ́ndì mẹ́sẹ̀gì pátápátá ó ti pọ̀jù ó ti pọ̀jù ó ti pọ̀jù voice note ó ti ẹ̀sẹ̀ máa play ó ti pọ̀jù. Lọ́mọ ìyá ìyá dòdò yín. Ẹgbẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Àkàndá àná lajá gúdúgbẹ̀ 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 gúdúgbẹ̀. Ilé tí ọmọ Yorùbá. Ọ̀rọ̀ ń bígì ọba dùbí ọ̀kadà òkú wálé. Gbogbo káwọn kọ̀mọ́wọ́ kọ̀mẹsẹ̀ ìlú ló dá sí. Tá a ṣe lóko Èébú pọ̀, ìpè pọ̀, ọ̀rọ̀ àlùfànṣá pọ̀. Omi tá a dà sẹ́yìn dé láàrin kò mọ pàápàá. Àkàndá mo ti rọ̀ yìí mo ti di tọ́ọ̀gì Ọlọ́run kalẹ̀. tó rọrùn lẹ́nu bíi ti kù. Àjàó àrùn Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Kí ló máa ń ṣàwa Yorùbá? Gan ta fi máa ń hùwà bí ẹni ò gbọ́n. Ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣàwa Yorùbá gan ta fi máa ń hùwà bí ẹni ò gbọ́n. Ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣàwa Yorùbá gan ta fi máa ń hùwà bí ẹni ò gbọ́n. Ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Ó yẹ káwọn èèyàn máa sọ̀tẹ̀ èèyàn gbà kọ̀ọ̀kan. Ọ̀tẹ̀ ní máa jẹ́ kéèyàn ga sókè. Ògbólúgbẹ̀ngà Adébóyọ̀ blessed memory ni. Ẹ máa lé mi ẹ ò lè bá mi. Ẹ máa lé mi ẹ ò lè bá mi. Kàkà ká ronú òkè ṣe research. Kàkà kó ronú ògbọ́nà dúdú. Àwẹ̀ ògùn ló ń ṣe kádìdìrín òronú ó ti gbàgbé ọ̀rọ̀ Àìsáyà nù bèbélé. Ògùn ló ń ṣe kádẹ̀gbẹ̀ òronú ó ti gbàgbé Dáfídì nù bèbélé. Ohun tọ́lọ́run ò sí ẹni tí ó sì ò sí láyé agbára òfòná fún ọ. Owó tó yẹ kó kàn fi búta, lówó tó yẹ kó fìyẹn bùkèlè, lówó tó yẹ kó fìyẹn raṣọ tó ń kó fọlọ́gùn tó ń porí kálí. Àbínú ẹni sọ ní kán rere, àbínú ẹni sọ ní dèèyàn. Torí ẹni ayé ò bá lè lè mọ pé ń sáré ẹni tí ò rẹ̀ sáré ò rí débi tó ń lọ kọ́márán. Enjoy the music, pàrìpà kọ́márán. Enjoy the master joker, king of humor, master of entertainment, mother of the rest belong to fún wọn tán. Àbẹ̀fẹ́ o kò róko, àbẹ̀fẹ́ o kò ródò, bó bá jí àgbọ̀bẹ̀ kaná ń àjẹbà náà ṣe kùnrin dín. Ọmọ ọlọ́rọ̀ tí ń jẹ ìyàwó, tí ń jẹ ìyàwó, ọmọ ọlọ́rọ̀ tí ń jẹ ìyàwó. Ìwà bí ẹni ògbọ́n, ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́. Béèyàn bá dira dáadáa kó tó wáyé ayé àwọn èèyàn kan lè pa ayé èèyàn rẹ̀. Lágbèdè méje ayé òun ọ̀rọ̀. Ẹ síra wa. Àwọn èèyàn kan lè pa kàrí èèyàn wọ́n rẹ́dì láti fa àyàn wálé at any point of time. Ṣùgbọ́n mi tẹ́ rí omi dáyàtọ̀ gédéǹgbé o. Mo ti dira kí n tó kó lóde ọ̀run. Ṣé kó tó di pa kó lóde ọ̀run kálukú wá ti yàn pé òun lẹ́lẹ́dẹ̀ ti yàn kó ń wọ́n máa pàfọ̀ láyé. Àdégbọ́nrán kó ń pé ikú lòun wọ́n máa fi ṣe
ṣeré kiri ìrẹ́ lòun ò rí sẹ́méjì yàn láàyò ojú kó wọn ṣalágbàdé ọ̀run lọ àwọn oníkọ́lọ́ngọ bàmí ọ́ dáhùn ní tiẹ̀ sínú pósí ògòǹgò ní kó bo òun mákìtàn báwọn ọ̀bá gbọ́n kó bora rẹ̀ mọ́nú pósí ìjàmbá ìbá ti sáwọn lọ́pọ̀lọpọ̀ ẹyẹ kanakánná ìbá ti hú ògòǹgò jẹ àwòdì ìbá ti sọ̀gbẹ́ dóúnjẹ bí ọmọ àgbébọ̀. báwo lẹ́ni bá wa sọ̀rọ̀ ṣáò lè bára wa sọ̀rọ̀ ni kí ló máa ń ṣàwa Yorùbá gan tàbí máa ń fùwà bí aláìgbọ́n. kí ló máa ń ṣàwa Yorùbá gan tàbí máa ń fùwà bí ẹgbẹ̀rún. ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká sọ tẹ́ síra wa. ilẹ̀ Yorùbá ṣe ń dàgbà lọ́gbọ́n àwa Yorùbá ń kéré sáùtì ẹ̀ lè dádúró ni àbí kí ni ìṣòro wa. ọlọ́gbọ́n àwọn ti kékeré gbọ́ yá akẹ́kọ̀ọ́ sí ara rẹ̀ àwọn èèyàn lẹ́wọ̀n orin táwa ìbá wọ̀ o. ṣàwa Yorùbá gan ṣùgbọ́n bílẹ̀ tí sútílẹ̀ mọ́ máa ń fùwà bí ẹgbẹ̀rún. òun náà ni ọ̀pọ̀ ìlọ́pọ̀ èèyàn ni wọ́n ń dìtẹ̀ ni wọ́n ń sọ̀tẹ̀ ká lè bá àga ni ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó ti ń rìn ó fẹ́ kò ní pele kan bọ́ sí pele kan ọ̀sẹ̀ sáàmù ó ṣèdánwò dandan ni kó orí dánwò àdúrà tí ò méèkì sẹ́ǹsì ni Ọlọ́run bàbá lọ́wọ́ bìlísì mọ́jà ara dánwò kò sígbà téèyàn ò ní rí dánwò fẹ́ gba promotion ó sì promotional exam omijé máa ń gbọ́n. láti primary six ó fẹ́ bọ́ sí JS1 ó sì common entrance tí mo bá JSS3 SS1 ó sì junior WAEC o ronú nípa wọ́n Yorùbá bá jẹ́ lóòótọ́ lọ fẹ́ wáyà institution dandan ni kò sí WAEC tàbí NECO tàbí GC tàbí NECO GC. torí ilẹ̀ Yorùbá yìí o ó ti yẹ kó ti tẹ̀síwájú. bọ́ọ̀ bá tiẹ̀ fẹ́ wọlé pẹ̀lú direct entry tó fẹ́ ṣe pre-degree nkankan ọ̀sá ní WAEC lọ́wọ́. ṣùgbọ́n àtọmọdé àtàgbà ọ̀tẹ̀ ló ń ba ògo wọn jẹ́. ṣùgbọ́n nítorí ọ̀tẹ̀ o ni wọ́n ṣe ń pè wọ́n ní Yorùbá gangan. bóyá nítorí ọ̀tẹ̀ o ni wọ́n ṣe ń pè wọ́n ní Yorùbá gan. torí látijọ́ ta ti ń ṣọ̀tẹ̀ mi ò rí bí ọ̀tẹ̀ gbé wa dé. bí ìdààmú bí wàhálà ọ̀tẹ̀ mú dé bá ilẹ̀ Yorùbá. ẹ̀gbọ́n ta ló ṣe wá báyìí ní ilẹ̀ Yorùbá gan. torí ọ̀tẹ̀ yìí ti pọ̀ jù ó ń dalẹ̀ Yorùbá rú. láti bí ta ti ń ṣọ̀tẹ̀ láti ń gbàbọ̀dé fúnra wa. ìwọ̀dàlẹ̀ yìí ti pọ̀ jù ní kò jẹ́ kí Yorùbá ogun. ọjọ́ wo la fẹ́ ṣọ̀tẹ̀ dá tá ò ní lè jà àjà ẹ̀bí mọ́. ilẹ̀ Yorùbá ti ń dàgbà o ẹ má jẹ́ ká ṣàkóso ọmọ. kí ló máa ń ṣàwa Yorùbá gan tàbí máa ń fọwọ́ bí aláìmọ̀ o. ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká sọ tẹ́ síra wa. àwọn tí mo ń wò yìí ó ń ba Yorùbá lórúkọ jẹ́ àbí kí ni ká ti gbọ́ wò ó káwa gan là ń ṣera wa èwo ni ká ti bí ọ̀tẹ̀ ká máa ṣe jàǹbá síra wa ká torí kálédèpò ká máa jẹra wa lẹ́sẹ̀ sójà ọmọ Yorùbá ò lè sùn kí wọ́n ro bí Yorùbá ṣe dá gbogbo nǹkan forí ro bí wọ́n ṣe sọmọ bí wọ́n ṣe sọmọ làkejì níbi náà ni wọ́n lé káàkiri. àkàndá mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa ìyàwó Àdògán tá a là ń pè ládògán márùn tí wọ́n pa nílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. kí ló ṣẹlẹ̀ sí ìyàwó Àdògán kí ló ṣẹlẹ̀ sí ìyàwó Àdògán an abandoned widow. ṣera wa ṣe bí ó yẹ ká lè para. ẹ máa gbọ́ wìrìwìrì lónìí o wìrìwìrì lẹ́nu Àkàndá Awikonko. káwo bí Yorùbá ṣe dá. àwọn méjèèjì látọ̀dọ̀ Àbújá láti lo olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kí ló ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn tán dé. bá ẹ ò dẹjọ́. àfáà tí wọ́n pa nílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú ìyàwó Àdògán kí ni ó ṣẹlẹ̀ sí wọn. ẹ jẹ́ ká jọ fèrò sí i. tabarẹ́ni tó fẹ́. well very quick one. òkè ẹ jẹ́ ká jọ tì í lẹ́yìn. mo ní ìfọ̀rọ̀wérọ̀ tàbí kí n pé àlàyé kékeré láti ẹnu ẹnìkan láìpẹ́ tí wọ́n wọ bẹ̀. torí gbogbo ayé ló. ṣùgbọ́n ó yẹ kí n dúpẹ́ olórí àdá tó pé olórí àdá rẹ̀. ní àwọn ọmọ wa àwọn bàbá wa tó ṣàna ibi tán bá wa dé la wà yó ibi tẹ́rin méjì bá ti jà koríko ibẹ̀ ò lè gbérí mọ́ Yorùbá ẹ ronú lónìí kẹ́ ẹ jẹ́ ká lè tẹ̀síwájú ojú ọ̀run tẹ́yẹ fò láì lè fa pákọ́ra wọn bá ò bá gbà fúnra wa ò Yorùbá ò lè tẹ̀síwájú ọmọ kékeré ní mi ò ní gbòòrò ọ̀rẹ́ o. kí ló máa ń ṣàwa Yorùbá gan tàbí máa ń ṣàwa Yorùbá gan ìtìjú ńlá lélẹ́yìí ó ńlá lórí àṣọ tẹ́ síra wa. tá ò bá gbàgbé ọ̀rọ̀ àná àwòrán rẹ̀ ní bá ṣe ọ̀tẹ̀ ò lè gbé wà débì kan àbòsí ò lè gbà lọ́wọ́. tá ò bá gbàgbé ọ̀rọ̀ àná àwòrán rẹ̀ ní bá ṣe ọ̀tẹ̀ ò lè gbé wà débì kan àbòsí. Àkànbí Mr Wisdom
lọ́mọ̀ jáde torí tèmi lánàá o. bá ò bá gbàgbé ìgbà tí gbogbo àwọn agitators sí tiẹ̀ sí ń bómi ọkàn mi ní pọ́nmiyalé náà ọjọ́ ìwọ̀n. ọ̀rọ̀ àtọ́sẹ́ a ò lè rẹ́ blood is always thicker than water. ìjà ò lè gbé wà débi kan àbòsí ò lè. bákan náà ni àkànbí Mr Wisdom ọ̀kan pàtàkì nínú àwọn agitator nínú àwọn tí ń béèrè fún Yorùbá nation náà. bákan náà lómiyalé. bá ò bá gbàgbé ọ̀rọ̀ àná. wẹ́ẹ̀lì àkàndá mi ò ní sáláì make reference sáwọn nǹkan tí àdùn tí Mr Wisdom ń sọ. sweet my body sweet my body sweet my body. kò sí ohun tí Awikonko fi entice àwọn èèyàn delivery ni nítorí ó máa tú ó máa explain ó máa make research most of you don't make any research. Most of you doesn't even know any history. So what are you telling me? And you want to convince someone to love you? That is why if you go to church they are playing method they want to use Sunday school. Tẹ́ ẹ bá wọnú ọ̀rọ̀ Awikonko ó ní àwọn òdúrósì leadership kìíní kan ó yẹ káwọn jọ fọwọ́sowọ́pọ̀ he has his own opinion let's see. Tá a bá tún wá bá wọn sọ́mọ̀ ìta wá ní pé wọ́n kàn fẹ́ face àwọn agitators then we know what to do. Kọ́ ní kí wọ́n láwọn agitate mọ́ orí burúkú kọ́ bẹ́ẹ̀ yà bá ṣe nǹkan tó bá lóun ò ṣe mọ́ has his own personal reason of saying it. Bá a bá ti wá bá wọn sọ báyìí tí wọ́n ti wá come after us we now know what next. Gbogbo wa pátá ẹja dèbù rẹ̀ àwọn olùtẹ̀lẹ̀ that is why I said two wrongs can make a right. Ìṣùpá àkúrẹ́ ni ọ̀já mẹ́rin tó búyọ̀ tòótọ́ mọ́ láyé èlùbọ́ láfún ni ọ̀já màmàlà gidi. Bá a bá ní ká mọ láǹfààní àpò Awikonko lónìí ó jáde fún yín lọ́la ọ̀rọ̀ máa kẹnu sí ọ̀rọ̀ Yorùbá nation wà ní fracas. What are you telling people to emulate for the nation you are going to? Ṣé ibi tẹ́ ẹ ti máa bára yín jà ní? Ilé ẹ̀bú. Is it where you are not going to join hands together? Gbogbo ilé tá a bá nípìnlẹ̀ rere tá a bá kọ́lé ọ̀hún kò ní dúró. Awikonko, I'm using this medium to plead to you. No matter what anybody could say, no matter the circumstances, no matter how people go against you, ẹ má bínú. Mo fi ọ̀nì ìṣàbẹ̀yìn ẹ má bínú. ẹbí kan àbòsí ò lè ràn wá lọ́wọ́. torí pé lágbájá ṣe ẹ̀. wọ́n wo òpònú kan bíi ti sọ pé ọmọ ọkọ Yorùbá kí wọ́n má share program ọ̀gbẹ́ni ọmọ àlè ara rẹ̀ dẹ̀ wà lórí platform mi wà lórí page mi o ó ń wò mí live o. ó wá lọ ń sa òun kí ló dé ó ti àwọn èèyàn kan bẹ tí ò ní ga láéláé. àgbépọ̀rọ̀ ẹ̀ bí yìí. mo ṣe ń ṣe lánàá bẹ́ẹ̀ náà lẹ ṣe ń flag ẹ̀ tẹ́ ń flag ẹ̀ flag ẹ̀ ẹni tí ó bá fọwọ́ ẹ̀ gbé àgbéyé ọmọ kọ́ mọ́ flag program mi o. ni bí ò bá lé kan á dì kan. bátì kúkú kọ́ ni wọ́n fi ń wòyàn mi ò fọ́ọ̀sì ẹ wá bí mọ́ flag program mi o tó o bá fẹ́ fi ọwọ́ rẹ gbé àgbéyé ọmọ lọ́rọ̀ àná tó o fẹ́ fi gbọ́mọ sin mọ́ flag program mi that is my own life. òde rẹ̀ mi. ìyàwó dátà lọ́wọ́ rẹ ìyàwó fóònù lọ́wọ́ rẹ ìyàwó stúdíò lọ́wọ́ rẹ ìyàwó máikrófóònù lọ́wọ́ rẹ that is my life. bá a ṣe ọ̀tẹ̀wọ́ ìtẹ̀wọ́ ẹ̀bá. wẹ́ẹ̀lì yẹn kọ́ ló gbé mi wá àkàndọ́rọ̀ Awikonko. àbòsí ò lè ràn wá lọ́wọ́. ọ̀rọ̀ ìyàwó Adogan gangan ló gbé mi wá. wọ́n bá ní
tàmẹ̀dú sọ pé wọ́n gbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ àkànbí Mr Wisdom ni. kò yẹ kó wá ìdúró. wọ́n pè é ní Mr Wisdom ó pè rẹ̀ ní Mr Wisdom honestly Wisdom ló kọ rẹ̀ lóòótọ́. lórí ọ̀rọ̀ ènìyàn lè gan ó lè já àbòsí ló ń ṣe. Yorùbá gbàgbé ọ̀rọ̀ àná a ò lè rẹ́ ní bá a ṣe lọ́jọ́ ó lè lọ́wọ́ àdébì kan àbòsí ò lè ràn wá lọ́wọ́. Yorùbá ń gbìyànjú nínú ọ̀tẹ̀ tí wọ́n bá ti fẹ́ gbé nìyàn ṣe. ọ̀rẹ́ mi mọ́ darapọ̀ mọ́ kí wọ́n mọ́ bá yẹ sórí yẹ. yes Yorùbá gbìyànjú náà tẹ̀gbọ́n bá ti fẹ́ gbẹ̀yàn ṣubú. Yorùbá gbàgbé ọ̀rọ̀ àná má darapọ̀ mọ́ wọn náà láwí o. a ò lè rẹ́ ní bá a ṣe wẹ́ẹ̀ lè jẹ́ kí n ka ìkan nínú àwọn mẹ́sẹ̀gì tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sẹ́ǹdì sí mi. ó lè lọ́wọ́ àdébì kan. òkè ni nẹ́tíwọ̀kì yìí ń sọ lónìí báyìí ṣé torí gbọ́n flag ẹ̀ ní àbí nẹ́tíwọ̀kì ni. àbòsí ò lè ràn wá lọ́wọ́. wẹ́ẹ̀ lè jẹ́ kí n try ẹ̀ lẹ́ẹ̀kan péré mò ń bọ̀. Yorùbá ẹ̀ máa ṣọ̀tẹ̀ mọ́. Nàìjíríà ò dá àwọn kan kọ́ ní mọ́lé. Nàìjíríà ò dá ìrẹ̀rọ̀ bọ́ bẹ́ẹ̀ làwọn kan ń pè bẹ́ ṣe rere. ohun tó bá fẹ́ ló rẹ̀ pè lápadà ṣẹ̀ mọ́ lára. ọ̀rẹ́ màmá para rẹ̀ o torí wọ́n kọlù láyé. ìwọ ìgbọ́dẹ̀bẹ́ Ọlọ́run o káyé tìrẹ́ lè dára. mo fẹ́ yí tókù fọ́ Ọlọ́run o kọ́lọ́run o gbà gbogbo ògo. Nàìjíríà ò dá àwọn kan kọ́ ní mọ́lé. Nàìjíríà ò dá ìrẹ̀rọ̀ bẹ́ẹ̀ sọ wọ́n ń gbẹ̀bẹ̀ ṣe èrè ìwò. ohun tó bá fẹ́ ló rẹ̀ tí lápadà ṣe mọ́ lára. ọ̀rẹ́ màmá para rẹ̀ o torí wọ́n kọlù láyé. ìwọ ìgbọ́dẹ̀bẹ́ Ọlọ́run o káyé tìrẹ́ lè dára. mo fẹ́ yí tókù fọ́ Ọlọ́run o kọ́lọ́run o gbà gbogbo ògo. God bless you. Gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀pọ̀lọpọ̀ text messages náà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ voice note lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n pè mí láti ìgbà tí mo ti drop program lánàá títí di òru dago mẹ́ta àbọ̀ lóru láti ìdájí mo ṣe ń tan fóònù mi náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pè mí. Wọn ò pè mí ní nǹkan méjì ohun tí wọ́n ń ṣe náà ni wípé wọ́n ń fẹ́ àtúnṣe. Ọwọ́ tèmi nìkan kọ́ ló ti máa wá o. Mo lè suspend lóòótọ́ oríṣiríṣi nǹkan lẹ ti fi bẹ̀ mí. Àfìyẹ́ ẹbẹ̀ ọ́ agbábẹ́ ẹbẹ̀ ọ́ àfàwọn tó tara wọn jáde bẹ̀ àfigbá bẹ̀ ọ́ àfàwọ́ bẹ̀ ọ́ mo gbọ́ o. Mo dẹ̀ gbà sí lẹ́nu. Torí pé mo rí ọ̀pọ̀ program tó yẹ kí n fèsì sí. Ṣùgbọ́n èèyàn máa ń ta iye àtàpọ́nlé fún yàn. Gbogbo ara jáwá kọ́ ní ṣe gbarú ẹ̀ o kí gan wọlé kájọ́ mọ́ gbọ́ ó níbi tí mo lè gbá mọ́ra dé. bá a bá wí fatasaran fasaran kọ́ yáran ṣe ẹ má gbàgbé láti wí ti aṣọ aràn fún aṣọ aràn kó yí aràn sùn kọ́ mọ̀ bá aṣọ aràn mọ́. Awikonko dùn ún bẹ́ẹ̀ because àwọn sọmọdé náà ẹ̀wọ́ náà ti dínú ilé ayé o ti pẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ àrọwà téèyàn ò fi gbọ́dọ̀ tàbí lè sọ pé òun fẹ́ ṣagídí mo fẹ́ dúró lórí pọ́ìntì mi tí mo fẹ́ ṣe náà mo fẹ́ ṣe. Pọ́lísì máa ń mú èèyàn kọlù yàn ó rá àwọn tí ò yẹ kó orí fínfín ó gba àwọn tí ò yẹ kó gbó ó kọjá yìí lọ́dọ̀ àwọn tí ò yẹ kó kọjá yìí lọ́dọ̀ wọn. kò sí tí mo sọ sẹ́yìn tí mo regret ẹ̀. now ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti bẹ̀ mí lẹ ti pàrọwà ntẹ́ sọ fún mi tó tọ́pọ̀ jù tó wú mi lórí òun náà ni wípé however bí mo bá ṣe fẹ́ bínú tó kí n má rò tọ̀dọ̀ mi nìkan ẹjọ́ torí ọlọ́ọ̀ má pè mí mo fọlọ́ọ̀bẹ yín mistake nọ́mbà yẹn fi wà nù fóònù ẹjọ́ kí n má ro tèmi nìkan kí n má ro ti ẹbí àti ìdílé mi nìkan kí n ro tiyín kí n ro tèmi kí n ro tẹbí mi kí n dẹ̀ wá ro tàwọn generation tí ń bọ̀.
ẹlẹ́ẹ̀fẹ́ kí n kúrò nínú Yorùbá nation bóun la ti fẹ́ sórí ọmọ tó gbón àwọn tí ń agitéètì àwọn tá ń bá sọ̀rọ̀ àwọn lọ́rọ̀ Yorùbá nation nìkan làwọn fẹ́ máa gbọ́ mọ́ta láwìn májò pẹ́ńgbá bákan lè yóò ti ṣe iṣẹ́ tí ọba ti lówó oṣù kì í láfẹ̀yìntì àkàndá ọgbà sálárì lórí ọ̀rọ̀ Yorùbá nation ìdẹ̀fọ́kọ Yorùbá nation gbowó lọ́wọ́ anybody iṣẹ́ tèmi lèmi ń ṣe àwọn tí wọ́n tọ́jẹ́ pé Yorùbá nation ló sọ wọ́n di sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn lè máa tẹ̀bà tí ọ̀rọ̀ Yorùbá nation nìkan kọjá pé gbogbo ilé ayé wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀rọ̀ Yorùbá nation ni ó tó bẹ́ẹ̀ ọwọ́ tiẹ̀ ṣùgbọ́n èmi láti ilẹ̀ broadcaster ni mí I am a broadcast journalist I am an analyst I am an activist and Ewi exponent so ohun tí mo sọ nínú resolution mi January ó ní wípé 70 to 75% tí wọ́n sọ lọ́dún yìí o ọ̀rọ̀ lórí Yorùbá nation ni o mo sọ pé wọ́n sọ̀rọ̀ lórí politics wọ́n sọ̀rọ̀ lórí tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n 70% ń bẹ ọ̀rọ̀ lórí Yorùbá nation ni. ìgbé ayé òyìnbó lèmi máa ń gbé òyìnbó ní àfojúsùn wọ́n ní vision 2030 òyìnbó ti ní vision 2050 ní tí wọ́n fẹ́ achieve within that time frame. ìgbà tẹ́mi náà jáde ní December/January mo ní resolution mi lọ́dún yìí ní tí mo fẹ́ achieve lọ́dún yìí ilé àṣà iṣẹ́ ọ̀gbìn kò sẹ́ni tó rọrùn láti ṣe mbẹ̀ ṣùgbọ́n mo gbé ìgbésẹ̀ ibẹ̀ ẹ̀kọ́ ni mo fẹ́ lọ. àwọn èèyàn tí wọ́n ní àwọn mọ̀ wípé Àkàndá ti gbìyànjú sẹ́yìn mo ti kópa tèmi lórí ọ̀rọ̀ Yorùbá nation mo sì ń kó lọ́wọ́ àwọn understand nǹkan tí mi ò fẹ́ propaganda ni mi ò fẹ́ ẹ̀tàn ni mi ò fẹ́ ká mọ̀ pé United Nations ti accept Yorùbá nation expensive joke ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ yọ kúrò nínú agitation wa bí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn sọ wá dá láwàdà kí wọ́n wá má dá lórúkọ mọ́ sàpà lọ́jọ́ kẹ́yìn ó sí láwọ̀ ọ̀tọ̀ gédéńgbé náà mi ò fẹ́ gbà kókò púpọ̀ kí n má yà kó lórí ọ̀rọ̀ tí mo bá wá. now ìkan nínú àwọn messages tó wọlé sọ́dọ̀ mi ẹyọ kan péré mo fẹ́ kà ń bẹ̀. ẹni ní hello baba I have listened to this message and I understood the pains when a person is being betrayed and let down by those who are supposed to be a resting shoulders in the time of challenges. Unfortunately, many of these people calling themselves agitators didn't realize that either the battle is won or lost. The self-determination battle will continue to haunt their lives till the end of their lives. Perhaps you didn't get my point very clearly. People like Ondaruko that have stepped on many toes in the course of the struggle, do you think they can come back to the nation and walk freely again? I'm not sure. Not imagine Ondaruko as their friends seem to be multiplying by this. Their enemies are also increasing. I've said it before. CXI is too and until he was attacked, he was giving too much attention to media granting unnecessary interviews. The little mistake you made on Jabele's issue was that you seem to draw the conclusion very quickly without much investigations. Hence, people started calling you names. Meanwhile, you didn't notice that directly or indirectly, many people in Nigeria at this moment are suffering from depression, mental disorders, and other family problems. They always bring those problems to social media to transfer their aggression to people
on the comment sections. àárín wọn ń bí báyìí náà a ti mọ̀ wọn ìṣòro pọ̀ nàìjíríà kẹ́yìn ò tó jẹ kó tó sanwó ilé kó tó sanwó ilé ìwé ọmọ tiẹ̀ tó ti wọlé báyìí problem ó ti pọ̀ jù sí wọ́n ti pọ̀ sí wọn ò sí ní transfer aggression. many people are forgetting that you are the same person who was giving and feeding us valid and genuine information about those wicked politicians before you unmasked your face, e.g. you exposed the Bola Ahmed Tinubu. You exposed that Bola Ahmed Tinubu was from Iragbiji. He used to be Sagodele, etc. So how can I suddenly begin to rubbish you or your effort and your past valid research work just because of one mistake? Torúgbà yín láròjinlẹ̀ ní sá. When I know that we are all human beings and we are bound to make mistakes. Àwọn náà Mr. Perfect làwọn. Àwọn ò lè ṣàṣìṣe láéláé. Wọ́n dán mọ́rán. Wọ́n perfect lọ́dọ̀ Ọlọ́run. Baba, sometimes you really need to ignore these people. Mo ń ṣe bẹ́ẹ̀ and move on. Why? It is because they are not attacking you as a person, but they are attacking your position, your achievements, your legacies, and your future ambition. If you keep responding to them, then you will be on the same level with them. Just look at this. Assuming that Yoruba Nation is achieved today, then what will be their topics on social media again? Òótọ́ ni o, wọ́n wọlé ní ráúráú. And watch carefully how the struggle is going. Some people even seem to be personalizing the nation and or the movement. You don't need to pet stones at all dogs barking. Just ignore them and ride on. Wọ́n ní dákọ̀ yín, ẹ̀fọ́kọ̀ yín bẹ̀bọ̀ tí wọ́n ní dákọ̀ yín. nàìjíríà ò dá ọ̀rẹ́ wa gbọ́ mọ́mọ́ pa ara rẹ̀ nàìjíríà ti bàjẹ́ tipẹ́tipẹ́ ká tó bí ọ sí ilé ayé ọ̀run yàtọ̀ kì í ṣorí wọ nìkan mọ́mọ́ ṣe ra ẹ léṣe torí ègún tó ń ja nàìjíríà ó ti pọ̀ gan rẹpẹtẹ tó bá wá ṣe pé mi nìwọ ni màá yá súnmọ́ lọ́rùn torí bọ́lọ́run kò kọ́ ilé iná àwọn tó ń ṣe ìṣe lásán ohun tó ń ṣẹlẹ̀ sí nàìjíríà ọlọ́run nìkan lóye má ronú ṣe ra rẹ léṣe kó má bàa kú ṣáájú. àkàndá pápápá kó tó di pé wọ́n wọnú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ o mo ní ìfọ̀rọ̀wérọ̀ àbí àlàyé kékeré látọ̀dọ̀ ẹnìkan. ìwọ ìbádẹ́dá ọlọ́run o káyé tìrẹ lè dára kó fèyí tó kù fọ́ ọlọ́run o kọ́lọ́run o gbàgbọ́. mo ti máa ń sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni àṣàmọ́ni ń pé bá a bá fa gbùrùgbùrù ọ̀fagbó igbó fokùn okùn ọ̀fà lẹ̀ẹ́lẹ̀ ó ti fagbó ó ti fokùn okùn ti fa lẹ̀ẹ́lẹ̀. nàìjíríà ń ta àwọn kan ń kọ́ lẹ́mọ́lé nàìjíríà ń ta kúndẹ̀rọ̀kọ̀ bẹ́ẹ̀ àwọn kan ń gbébẹ̀ ṣe eré. nẹ́tíwọ̀kì rìn kan lèmi ń bẹ̀ o kọ́lọ́hún ọba mi ọjọ́ dá o kọ́lọ́hún ọjọ́ dá o. tó bá fẹ́ ló rẹ̀ pé láwọn ṣe mọ́ lára ọ̀rẹ́ màmá pa ara rẹ̀ o torí wọ́n kọ́ ìwọ ìbàjẹ́ ọlọ́run o káyé tìrẹ lè dára ó fẹ́ ìtọ́kùn fọ́ ọlọ́run o kọ́lọ́run o. ayé yìí ò lé ọ̀rẹ́ wa gbọ́ látòrí ẹ̀ lọ pokùnso ìrètí ń bẹ fẹ́ni tó ikú ọ̀rẹ́ mi dára rẹ nàìjà ni ò dáa ṣùgbọ́n ọlọ́run ò sùn àdúrà kan gbọ́n lẹ́bọ̀ képe ẹlẹ́dàá rẹ lónìí o ọlọ́run tó bá mi ṣe ìwé tó kà yẹn ọjọ́ ò sì lọ ìgbàgbọ́ rẹ mú kéré ọ̀rẹ́ tó bá ríṣẹ́ lónìí o ṣáàtì gbẹ̀kẹ̀ lọ́lọ́run toréwé òní bọ́lá ra igi kọ́lọ́run ọba mọ́mọ́ sí onílé kòrò lóòótọ́ o ṣùgbọ́n làbọ̀ wá dára kò bá má fẹnu bá ara rẹ̀ jà káyé yìí ò lè dára mọ́ ní nàìjíríà ò dáa lónìí o ayé tiwa sì máa dára ohun tó bá fẹ́nu rẹ̀. well ẹ kú dédé àkókò yìí sà. ẹ kálẹ́ o àwọn adìyẹ o orí ètò sálàáfíà ni o. ọlọ́run ṣeun sà orí ètò láti wà yẹn ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lánàá àbí ètò tí mo ṣe lánàá ó ní ẹlẹ́fẹ́ respond sí pé ẹ fẹ́ clear nǹkan kan ń bẹ̀. ẹ ṣe gan ni olóòtú first of all wọ́n kọ́ sọ àforíjì lọ́wọ́ yín pé ẹ má bínú. àwọn Yorùbá máa ń sọ pé gbogbo láì sílẹ̀ lọ́dún jẹ́ ẹ̀dá tó bá ṣe tí òwe àwọn àgbàlagbà tó wà nílé wọn fi oríjì ní tó dá ìsílẹ̀ torí jẹ́dá gẹ́gẹ́ bí nígbàgbé ìbẹ̀ ṣe. ìdí
bẹ́ẹ̀ ni pé mo ń sọ pẹ̀lú ìtọ́ka sí pé lórí ọ̀rọ̀ Dr. Abdulfatai Aborode bí Ọlọ́run bá wa dẹlẹ̀ fún wọn. Ọlọ́run bá wa yọ́nú sí wọn. Ọlọ́run sí wọn ní èrò àjọ́nà. Náà èmi àti ìyàwó àmọ́ra ní Abade yìí. Èmi lọ sí University of Abade yìí. Ìyàwó wọn wà ní supermarket bá a ṣe mọ́ra nìyẹn. Dr. Aborode náà níyàwó méjì. Àwọn méjèèjì Abade ni wọ́n wà. Wọ́n ṣe PhD wọn ní Scotland ní chemistry. Mi ò mọ̀ wọ́n àwọn ọmọ ìyàwó wọn. Èmi àti ìyàwó wọn lè lọ gbé ọ̀rẹ́. So nígbà tí ọ̀rọ̀ Dr. Aborode dé tó bẹ̀rẹ̀ mo pè wọ́n mo ní báwo ni ọ̀rọ̀ yìí ṣe jẹ́. Ṣé kò ṣe Aborode tí ni wọ́n ń sọ lórí Aborode tàwọn ni ọ̀sán orúkọ wọn wà lórí fóònù Aborode ló wà ń bẹ̀ pé ọkọ àwọn ọgbọ́n ni pé ọkọ àwọn ni. Mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n kẹjọ wọn. Ìgbà tó wá di ọdún kan ó fẹ́ pé ọdún kan tí Dr. Aborode dé tí wọ́n kú tí wọ́n wá ń bara jẹ́ wípé ṣé ikú pọ̀ ọkọ̀ àwọn máa ń gbé tó jẹ́ pé àwọn tí wọ́n fura sí wọ́n pa ọkọ̀ òun wọ́n lè rìn káàkiri. Òun á lè ṣe wọ́n láwọn Fúlàní ló pa ọkọ̀ ọ̀pọ̀ yìí wọ́n ní kò kì í ṣe Fúlàní o wọ́n ní kò kì í ṣe Fúlàní. Wọ́n ibẹ̀ àwọn dákẹ́ àwọn wò torí pé kò sí òkè àbí gbogbo sáìdì wọn yẹn pé kò sí àlàáfíà níbẹ̀. Wọ́n nígbà tí Sunday Igboho sọ pé Fúlàní ló pa ọkọ̀ àwọn wọ́n ní àwọn kan dákẹ́ tó pé kí ni àwọn fẹ́ máa sọ lórí pé bákan àwọn ní àsìkò yẹn pé kò ní mílì sáwọn pé the truth of the matter ni pé ọkọ àwọn báyìí ló ṣe kú wọ́n ṣàlàyé àwọn tó rí wọn nígbà tí àwọn asásì yẹn tí wọ́n wọ́ wọn wọnú igbó wọ́n ṣe ìbọn fún wọn bí ìbọn ò fi ràn wọ́n tó wá di pé wọ́n gún wọn ní ìkan ní lára tó di pé ọmọọṣẹ́ wọn tó wà níbẹ̀ kò fìyàn nítòsí ó wá fi wọ́n sílẹ̀ nǹkan kò ṣe òun nǹkan tó yẹ kó ṣe kò ṣe é nígbà táwọn wá dé táwọn wá ṣe ìwádìí làwọn wá realize pé ejò ní ọwọ́ ní tó wọ́n mèkè àwọn constructive position wọn náà ní gbogbo èèyàn mọ̀ pé kò kì í ṣe Fúlàní ló pa ọ̀pọ̀ àwọn tó dẹ̀ wá bẹ̀ kéèké wà níbẹ̀ olóde wá lórí lókè wá bá ayé gbẹ́gẹ́ ìjọ kẹrin ràn wọ́n lọ́wọ́ ó tó di pé wọ́n wá bá ayé èmi àdìpọ́sì wọ́n ní fóònù nọ́mbà oríyọ àjáde lọ́wọ́ a kọ̀ǹtáàtì wọn ìgbàgbọ́dọ̀ wa kọ̀ǹtáàtì yìí ọlọ́dún ọba ló mọ nǹkan tí ìlú mọ̀ wọ́n tó wá wọn àwọn tó wà lé kí wọ́n nígbàgbọ́ tó bá wù wọ́n má nígbàgbọ́ ọlọ́wọ́ ọba ló máa dá ẹjọ́ orí kálukú wa òun ṣe kí ẹ gba kọ́kọ́ lọ́wọ́ ẹ wo ẹlẹ́ wa rárá wọ́n lè sọ nígbà ìlú tí wọ́n pé bó ṣe rí nílé àwọn méjèèjì tí wọ́n suspect wọ́n ti fi wọ́n sílẹ̀ wọ́n ti gbé wọn lọ sí kọ́ ọ̀dá ẹ̀jẹ̀ pé wọ́n lè rìn pé ní Ọ̀yọ́ state gómìnà Ọ̀yọ́ state gómìnà Ṣèpàdé àwọn náà sọ pé ọ̀rọ̀ dọ̀lé kò kì í sọ̀rọ̀ Fúlàní ẹ̀sìn pé assassination ni pé political paramount PDP ni gómìnà wọ̀nyí sọ nílẹ̀ òun náà ti bẹ́ẹ̀ twist
tó wà nílẹ̀ yìí kò kí ń ṣe ọ̀rọ̀ tí wọ́n lè fi ṣe propaganda Yorùbá nation. Propaganda insecurity ní ọ̀dọ̀ wa ọ̀tọ̀. La máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ insecurity ní ọ̀dọ̀ wa. Ní orílẹ̀ ìgbà náà bá bára wa sòótọ́ ọ̀rọ̀. Àní lílọ síwájú, ọmọ máa tọ́ra wa ní. Ètò ń fa insecurity gangan òun ni ká dídá sí ìgbésàlẹ̀ gbogbo ká lọ wù ú. Ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́rọ̀ wàtá àbúrò yìí. Alright, sir. Mi ò bẹ́ẹ̀ lọ́sẹ̀ àbúrágẹ́ àbálọ̀ níbẹ̀. Alright, sir. Mo lè sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́yìn. Alright, sir. Wọ́n tọ́ ẹni mò ń sọ fún gbogbo àwọn aráàlú ọ̀sẹ̀ mi àbíwá yìí Badmus lórúkọ mi láì tó lè ti sọ several times Dr. Abdulfatai àbúrò yìí. A gbọ́dọ̀ wá sílá ẹ̀, a gbọ́dọ̀ mú sílá ẹ̀, a gbọ́dọ̀ try àwọn tí wọ́n suspect pé àwọn ni wọ́n ṣiṣẹ́ yẹn. Ẹ wá lẹ́ni tí ọba tẹ́ lọ́rùn àbẹ́ tí ọba gbọ́ àgbọ́yé ó lè gba nọ́mbà ìyàwó Dr. Aborode láti béèrè lọ́wọ́ wọn. Yes, ẹni tí ò bá fẹ́ tí ò bá ní ìgbàgbọ́ sí nǹkan tí mò ń sọ yìí nọ́mbà tèmi ni 075-874-22931 again +44-75-874-22931. Mo lè bá onísọ̀rí yẹn sọ̀rọ̀ one-on-one tó bá yẹ kí ìyàwó Dr. Aborode bá wọn sọ̀rọ̀ wọ́n á bá wọn sọ̀rọ̀. Right? Alright, sir. Nǹkan tó yẹ kí ó jẹ́ gbogbo responsibility gbogbo wa ni òtítọ́ ọ̀rọ̀ ló yẹ ká wá. Bá a ṣe ń jà fún Timothy náà ló yẹ ká jà fún Fatai Aborode. Bá a ṣe ń jà fún Fatai Aborode náà ló yẹ ká béèrè lọ́wọ́ gbọ́dọ̀ Ṣèyí Mákindé pé ọmọkùnrin tó ń pààyàn ní mọ́níyà káàkiri tí wọ́n arrest tó tún escape wọ́n tún mú òtún tó mú padà. Òun àti bàbá yẹn ìgbà wo ló fẹ́ try wọn? Ìgbà wo ló máa gbé wọn lọ sí ẹjọ́? Insecurity ní Ọ̀yọ́ state ó mẹ́hẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Gómìnà wa gbogbo ẹni pé ká béèrè lọ́wọ́ àwọn jẹ̀bi pẹ̀lú nǹkan tó wà tó ń ṣẹlẹ̀ ní Ìbàràpá pé àwọn ni kí wọ́n dá lẹ́bi. Àwọn ń pọ̀ tí ilé etí àwọn ń bó nínú ìjà nítorí pé ó ń jájú èèyàn. Right? So tá a bá sọ pé ọ̀rọ̀ Dr. Fatai Aborode ò kì í ṣòótọ́. Kí la fẹ́ sọ nípa ọmọ burúkú ọmọ 18 years tó jẹ́ pé àwọn èèyàn wọ́n wá mú lákùrẹ́ nígbà tó escape lọ́dọ̀ àwọn ọlọ́pàá níbi tó ti lọ gbogbo. Báwo ló ṣe kú lọ́dọ̀ àwọn ọlọ́pàá? Ọjọ́ wo ló fẹ́ gbé lọ sí court? Àti ọ̀tá ọ̀gbọ́n yẹn ti wà ní ọ̀dọ̀ àwọn ó ti wà ní ìpínlẹ̀ yìí ṣe for about 2 years. Ẹni tí gọ́ọ̀nà Ṣèyí Mákindé ẹni kó dìde ẹni kó tají. Insecurity ní Ọ̀yọ́ state ó ti mẹ́hẹ̀ jù. Alright, sir. A fẹ́ mọ ètò kan Dr. Fatai Aborode. God bless you, sir. Just get justice. Yeah, God bless you. N ò ní fẹ́ jẹ́ ká sọ ọ́ jù báyìí lọ. Ẹ ṣé mo dúpẹ́. Yes, sir. Tó mo dúpẹ́ ti make clarification tẹ fẹ́ make. Ẹ ṣé mọ́ ní sir. Alright, sir. Alright, sir. Ẹ̀pì náà padà ṣe mọ́ lára ọ̀rẹ́ mọ̀mọ́ pààrà rẹ̀ ò torí wọ́n ọ̀nà láyé ìwọ ìbàdàn bẹ́ Ọlọ́run wò. Kí ló wá ṣẹlẹ̀ sí àwọ̀ Àdògán? Wáyé tí mo fi pè ní abandon widow. Kò fẹ́ yí dọ̀kùn fọ́ Ọlọ́run wò kọ́lọ́run ò gbà gbogbo ògbó. Ara mi bọ́lọ́dẹ ò bá kú ojúde rẹ̀ ò ní wú koríko. Kọ́lọ́ má jẹ́ kí ẹ̀dá ó fẹ́ru rẹ̀ sílẹ̀ sọ́yàn. Bẹ́lẹ́rù ọ̀bá ti sínú ìdí ẹ̀ mọ́. Bí babaláwo bá ti kó kù tó ń tọgbọ́n fáì. Ọlọ́run ò ní lé àwọn ọkùnrin kò ní di ẹrù wa. Ẹ̀yin obìnrin Ọlọ́run aláàánú ò ní lé kò ní di ẹrù yín o. Àwọn ọkùnrin ò ní di opókùnrin ọ̀sán gangan. Ẹ̀yin obìnrin náà ò ní di opó ọ̀sán gangan. Àtọkọ àtaya àjọbára wa gbé kùjọ́kùjọ́. Àkàndáhùn tí mo fẹ́ sọ wà very very important. Bákan náà ló yẹ kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yé kí wọ́n gbé ìgbésẹ̀ nítorí ẹ̀. Kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ fún mi ṣẹ́jú méjì péré just 2 minutes just 2.
lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà. Orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún, òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí. Mo kí yín o, a ò ní fàìsàn ló gbà o. Gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn, wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú. Àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ilé orí òkèlè ẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúnkún ríro, ìbàdí ríro. Ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán, ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro, ẹlòmíì gbogbo ara títa, ẹlòmíì ẹsẹ̀ títa, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n. Gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́wárí ó ṣeéṣe kó jẹ́ arthritis lẹ́ní, ó ṣeéṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis. Èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní, bó sì jẹ́ gout ni, gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká. Ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tó ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn. Ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun, ẹlòmíì ìbàdí, ẹlòmíì orúnkún ẹ̀ á máa wú. Gbogbo èyí tó bá lè jẹ́ iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú last bus stop yín ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn. Bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ́ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀. Prostate enlargement àmì méjì ló mú wa. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira, ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn, ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́. Ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́, ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà á kí wọ́n máa tọ̀ púpọ̀, torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe, ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà. Obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù. Ẹlòmíì á ní infection tó ti pẹ́, ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù. Ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù. So tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn ìṣòro tó ń affect àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé, tó máa di kó máa ka newspaper lálẹ́. Gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection, premature ejaculation, jẹ̀dí ni. A ní 3-in-1 kan ní iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe. Á correct ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà. Ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn, ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àti egbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn. Ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú, ó lè lead sí liver problem tá a bá tètè bójútó. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò, ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò, ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò, kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o. Ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver ló ní o. Torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò. Ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kùdìẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé, kí nìkan tó ń ṣe àwọn. Ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́. Pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis, fún prostate enlargement, even fún prostate cancer. Tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora. Èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mi. Kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé. Gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà, bó jẹ́ US, bó jẹ́ Canada, bó jẹ́ UK, wherever you are, oògùn yìí máa dé ọ̀dọ̀ yín. Ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni, nínú Nàìjíríà ń bí ni, gbogbo ibikíbi tí ẹ wà, bó jẹ́ Èkó ni, Ìbàdàn ni, Àbújá ni, Port Harcourt ni, wherever you are, oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 08033034777. Ìyá Kórèdé ni ẹ máa bọ̀ o fún gbogbo electronics tó jẹ́ ti ẹ̀jì, deep freezer, plasma TV lónìrànràn, gas cooker, home theatre, air conditioner. TV Ìyá Kórèdé ni
kalẹ̀ sí o gbogbo èèyàn lọ́tún lọ́sì ní ẹ máa bọ̀ o. TB Akorede and Sons Nigeria Limited àwọn ló ní LG main showroom alágbàtà kan gbòógì the main distributor fún iléeṣẹ́ LG tó fi jẹ́ pé iye tẹ́ ẹ máa kó ní iléeṣẹ́ LG náà lẹ́ máa bá ní TB Akorede and Sons Nigeria Limited pàápàá jùlọ ẹ̀yin alára tó tà ẹ má wulẹ̀ rìn jìnnà tẹ̀sẹ̀ bú ẹ̀rọ fọ̀fọ́rí la àpáta káàkiri mọ́ TB Akorede and Sons Nigeria Limited ní ẹ máa bọ̀ tààràtà fún gbogbo electronics tó jẹ́ ti LG plasma TV LED home theatre air conditioner gas cooker washing machine deep freezer fridge fan generator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ni wọ́n ń ta imported furniture ilẹ̀kùn alárànbarà látòkè òkun jacuzzi water closet chandelier àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ojúlówó pẹ̀lú garanti ní gbogbo ń tẹ́ ẹ bá rà ní main showroom. TB Akorede and Sons Nigeria Limited head office wọn wà ní dojúkọ Baptist High School Adékẹ́ Ìwó ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀ka iléeṣẹ́ wọn ń bẹ ní number 26 Dùgbẹ́ Akálà road Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní Ọ̀fàgbéwésà road Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Gmail tbakoredeandsons@gmail.com. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ká ẹ fi kàn sí wọn 0814-818-3491 tàbí 0810-814-7729. TB Akorede and Sons Nigeria Limited gbogbo ń tẹ́ ẹ fẹ́ wá lọ Sókótó àpò ṣòkòtò yín lọ́wọ́ ọlọ́ngbọ́. TB Akorede ni wọ́n kalẹ̀ sí o gbogbo èèyàn lọ́tún lọ́sì ní ẹ máa bọ̀ o. tẹ̀yin bá ń fẹ́ electrical engineering tó máa ṣẹ́ tó sì tó ṣe fọkàn tán Astor Global Electrical Engineering ńlọgá o. Astor Global Electrical Engineering Limited ẹ má fi fáìlì wé fàlí ẹ má fi gádùn wé gádùn tá a bá ń sọ̀rọ̀ nípa solar electricity sínú ilé ni àbí sílé iṣẹ́ kódà kó jẹ́ èyí tí wọ́n fi ń taná òpópónà tá a mọ̀ sí street light. Astor Global wọ́n mọ ojúlẹ̀jà gbogbo ń tọrọ mọ́ solar electricity wọ́n bá ń ṣe pẹ̀lú garanti àyè wà tẹ́ ẹ bá fẹ́ sanwó lẹ́ẹ̀kan tàbí díẹ̀díẹ̀ tẹ́ ẹ bá ti kọ́kọ́ san 60% ẹ sì san yòókù láàrin oṣù méjì sí mẹ́ta. Astor Global building and estate contractor tó pójú owó ni wọ́n ń bá ní kọ́lé wọ́n ń bá ní kọ́lé iṣẹ́ wiring contractor tún ni wọ́n bóyá ẹ fẹ́ ṣe fence wire security gate remote installation burglary alarm installation air conditioner installation CCTV cameras installation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yẹ tí ó doríkodò bí àdán ò tó sí mọ́ olókìtì bí ọ̀bọ́sọ̀ wọn láwùjọ ẹranko. Astor Global Electrical Engineering Limited wọ́n wà ní number 101244 Àjọkẹ́ Akínbámi street Ọ̀pẹ́bí Ìkẹjà Lagos àti ní opposite Baptist High School Adékẹ́ area Ìwó ìpínlẹ̀ Ọ̀ṣun. Email astorglobal@gmail.com. Telephone 0814-818-3491 tàbí 0810-814-7729. Astor Global Electrical Engineering Limited tested and trusted electrical engineering contractor tí ọ̀lẹ́jà ń bá kàn nú. Astor Global Electrical Engineering ńlọgá o. Awikonko broadcasting tutorial. We are citadel of learning. Tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. Awikonko broadcasting tutorial. Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀. bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé. kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console technicality productions presentation and marketing. tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí. Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀. for you to be outstanding enroll today at Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun state and become a professional in no time. ẹ kàn sí lórí WhatsApp +234-701-428-5276 lórí email awikonko broadcasting tutorial@gmail.com. 10,000 naira péré ni wàá fi gbà
Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá la bí mi, níwọ̀ oòrùn Nàìjíríà, mo lè fọwọ́ sọ̀yà o. tẹnitẹni ìkísà lọ́lá tán. ìmúlòní kan bú àgbọ̀nsalẹ̀ lónìí họ́wùhọ́wù. ìran Yorùbá ló lédè àtàṣà tó wuyì tó jinlẹ̀ dáadáa. èdè àtàṣà Yorùbá wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó wọmi bí. agbẹ́dọ̀. ìdí nìyí tá a fi ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ àrà ọ̀tọ̀. yàrá ìkàwé tá a pè ní Yorùbá pọ́nbélé lórí ẹ̀rọ ayélujára. ní pàtàkì fáwọn ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun. America, United Kingdom, France, Spain, Ireland, Italy, Germany, Austria, Switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kọ́ mọ̀ ń yọ wá kọ́. ó sì mọ èdè Yorùbá sọ lẹ́nu dáadáa. sẹ́ẹ̀mọ̀ pọ́mọ tó sọ lẹ́nu lọ́fàpọ̀ òyà kọ́ párá. bàbá jákèjì àtàṣà Yorùbá wọlé bẹ́ẹ̀. ẹkún àyànlá gbogbo wa ni. orí Zoom ni yóò ti máa wáyé. pẹ̀lú olùkọ́ èdè Yorùbá tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó. àkàndá alúrọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àjàó Àró Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. agbẹ́dẹ̀gbàsà níyì padà bọ̀ ọ̀ràn míyàn. pèdèpèdè apèdè má pèdè jẹ́ ọmọ elédè tó mèdè déédéé pè. àjẹdẹ ni mi ti fẹlẹ́gẹ́dẹ́ sóge. àtẹ̀dẹ̀ àtàṣà ọlọ́run ọba fìràn mọ́nẹ. gírámà lítírẹ́sọ̀ òǹkà òwe àkànlò èdè àlọ́ àròkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tètè wá forúkọ ọmọ tiyín sílẹ̀. +234 904 851 9362 +234 904 851 9362. èdè àtàṣà Yorùbá ò ní parun. Yorùbá pọ́nbélé ní kó jẹ́ ìpìlẹ̀. Awikonko broadcasting tutorial. We are citadel of learning. ta ni ń jẹ́ Àdògán? kí ló dé tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀? ní July 1st 2021 òun náà ni ìjọba wọlé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. wọ́n bà ilé bọ̀nà jẹ́. ńbẹ̀ ni wọ́n ti gbẹ̀mí èèyàn méjì. wọ́n gbé òkú àwọn méjèèjì lọ. Àfáà àti Àdògán. wọ́n kó àwọn èèyàn méjìlá lọ sí àtìmọ́lé nílùú Àbújá. ìyẹn ò ní ìdí ìtàn, gbogbo àmọ́ nǹkan tá a là kọjá ká tó rí wọn sójú nínú tẹ́lì kí wọ́n tó láǹfààní àti padà wá sílé wọn. ìṣẹ̀lẹ̀ tá a wí ọ̀hún ó àfẹ́ẹ̀tì gbogbo wọn. kínìdí? iṣẹ́ tí ẹ̀dá bá ń ṣe òfin ilẹ̀ fọjọ́ kan fọjọ́ méjì fọ́sẹ̀ kan fóṣù kan fóṣù méjì nígbàgbọ́ wípé o ti lùsì gbogbo kọ́sítọ́mà ẹ̀. because Yorùbá máa ń sọ wípé ntí ò sí lọ́jà lọ́mọ ọba kì í rà, wọ́n á ní lọ́mọ ẹrú kì í rà, lọ́mọ ọba yìí rà. kò sí tẹ́nìkan ṣe tẹ́nìkan ò lè ṣe. now ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ, ó dẹ̀ wà lára bí tí mo fẹ́ lọ. èmi kọ́ ẹ̀kọ́ kan nípa ìran Yorùbá. ìṣẹ̀lẹ̀ tó tún wá ń ṣẹlẹ̀ yìí tó wá establish ó tún fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí i. ẹ̀kọ́ àwọn ọmọ kan pa Yorùbá ni pé ìran Yorùbá ò ṣeé kú nítorí ẹ̀. ìran Yorùbá ò sí torí ẹ̀ gbójú bí. because kí ló ṣe náà ní padà gbẹ̀yìn ọ̀rọ̀. because ta lọ́rọ́gún sẹ́ ní padà gbẹ̀yìn ọ̀rọ̀. ńgbà táwọn èèyàn tìlú Àbújá dé wọ́n fi wọ́n sínú dungeon. wọn ò láǹfààní láti ríta láti rọrùn wọ́n sùn nílẹ̀ẹ́lẹ̀. wọ́n fún wọn lóúnjẹ téèyàn ò lè fájá téèyàn ò lè fi ewúrẹ́ jẹ. wọ́n là kọjá kálukú wọn délé ẹni tí ó gbomi ẹni tí ó gba abẹ́rẹ́. expectation èmi Àkàndá ni pé hero wa làwọn èèyàn yìí o, ṣé gbogbo ayé ò ti sẹ́ẹ̀ ti gbàgbé hero báyìí. because nígbà yẹn
a ní hero làwọn èèyàn wọ̀nyí 12 heroes ńlá pè wọ́n. ǹjẹ́ a béèrè ntọ́ padà ṣẹlẹ̀ sí 12 heroes wa? ǹjẹ́ ẹ mọ bí wọ́n ti ń jẹ? ǹjẹ́ ẹ béèrè bóyá wọ́n dé bá iṣẹ́ wọn? sáwọn tí ń gbélé wọn ò ti kẹ́rù wọn ta kí wọ́n tó dé? most importantly, àwọn ìyàwó méjì tó pàdánù ọkọ because àwọn tí wọ́n arrest wọ́n padà fi wọ́n lẹ̀, wọ́n padà wálé, kálukú lọ báyàwó ẹ̀. àwọn tí wọ́n wá ti pa ọkọ wọn ńkọ́, tí wọ́n tún gbòkú ọkọ wọn lọ́ńkọ́, ọmọ ẹ̀ wọn kú ọ̀yàjọmọ wọn nù lọ, ọmọ tó wá kú tà tó wá rókú ẹ̀ sí ńkọ́. so àwọn méjèèjì yìí ó ti lé lọ́dún kan, ìgbé ayé wo ni wọ́n ń gbé? èmi Àkàndá máa sọ̀rọ̀ nípa ìyàwó Adogan nìkan. mi ò ní sọ fẹ́ni kankan pé ẹ̀yàká nọ́mbà ni ẹ wá dáwó fún yẹn o, mi ò rèé sí fọ́ǹdì nítorí anybody. ṣùgbọ́n èmi Àkàndá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ ohun tí ń ṣẹlẹ̀, ká lè bá a mọ̀ wípé iṣẹ́ tó bá gbà á gùn lójú ẹni ṣé bí Yorùbá ló yẹ kó wá ń jẹ fún ni. because ká ní ò sí Yorùbá nation, àwọn èèyàn méjì yìí sì máa wà láyé. bí ó bá sọ̀rọ̀ Yorùbá nation, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ò ní jáde, kò ní lọ rálì, wọn ò ní tágẹ̀tì ẹ̀, wọn ò ní wá wálé, wọn ò ní kógun lọlé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. jẹ́jẹ́ ló máa wà ní sókà nínú ilé ẹ̀ tuntun tí ọmọ jẹ ìgbésí ayé ẹ̀ bó sí bí ọmọ jẹ ayé ẹ̀ bí ṣe ń jẹ́ lọ. fi sílẹ̀. olóyè Sunday Adéyẹmọ kì í ta mọ́tò kéékèèké, kì í ta Corolla, kì í ta Camry, kì í ta Sienna. àwọn mọ́tò ńlá táwọn ọlọ́lá ń lò, táwọn olówó ń lò, kì í ṣerú mọ́tò tiwa. àwọn mọ́tò tó lè rí ní the senators, tó lè rí ní the House of Rep member, tó lè rí ní the ọba aládé, àwọn mọ́tò tó lè Sunday Adéyẹmọ Ìgbòho ń tà nìyẹn. now tí ọba sí Yorùbá nation, bí wọn ọba wọlé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, Adogan ìbá sì máa jayé ẹ̀, àáfà ìbá sì máa jayé ẹ̀, sí ojúṣe wọn fáwọn ẹbí wọn. ta l'Adogan gangan? ọ̀dọ́kùnrin tó jí níjì ayé ẹ̀, tọ́lọ́hun ọba mi kẹ́, tọ́lọ́hun ọba mi tò nítòótọ́ là. ntí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ni wọ́n pé Adogan nígbà ayé ẹ̀ mọ́tò ní ń tà l'Óṣogbo, best in-laws nínú àwọn ilé tí máa ń tẹ̀ lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho, Adogan lónìí. Adogan kó ọlọ́pàá fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Adogan ń wá kú, a sì máa pé adìẹ ò ní kú ká dẹ́yìn ẹ̀ nù. sátidé tí ó da, jímọ̀ láti mọ̀, jímọ̀ tí ó lọ́yìn àlàmísì láti mọ̀. báwo la ṣe tọ́jú aya òkú ọ̀run? Adogan fọmọ mẹ́ta lẹ̀ fúnyàwó ẹ̀. kí ló gbé mi wá gangan? kí ló bá yàn lọ́kàn jẹ́ ń bẹ̀? lágbára Ọlọ́run, gbogbo ojú tí ń wò mí ẹ̀ ní jẹ́gun kẹ́yìn ẹran. do you know pé kí woman yìí ó tó lè gbọ́ bùkátà, ráìsì ní ń ṣètà l'Óṣogbo. ọ̀tọ̀ tí a tì mí. mo expect pé màá sọ pé wá dáwó fún ọ, àbákan nọ́mbà rèé, no. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ báyàwó Adogan sọ̀rọ̀, iṣẹ́ tí mò ń tẹ̀mí Àkàndá ń jẹ́,
ẹ kóòtù mi ráìtì o ní tí n bá sọ ẹ mọ́ fi kún o èsì ẹni tó rán mi. mo láǹfààní àti báyàwó Adogan sọ̀rọ̀ àwọn tó wà láyìíká ẹ̀ ló sọ bí nǹkan ṣe rí. she was smiling ìgbà tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni nǹkan ṣe ń lọ ó ní Ọlọ́run ń tọ́jú òun. kí lẹ expect ẹ̀ kó sọ Ọlọ́run ń tọ́jú ẹ̀ náà ni. torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà èèyàn máa ti ọwọ́ tí ń dùn bá bí aṣọ káyé ọmọ bá rìn ni káyé ọmọ bá fi ní ṣẹlẹ́yà. kò ṣàìsàn kò sí pòsíṣàn tá a lè sọ pé ẹ máa dáwó fún o káfí rẹ̀ mí ẹ̀ padà o ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ la nígbàgbọ́ wípé ẹni tó bá sọ ẹ̀mí ẹ̀ nù for a cause fún ìjàngbara kan ó yẹ kó ní ẹ̀tọ́ tá a máa ṣe fún ẹbí ẹ̀. lóòótọ́ Yorùbá nation ò tí ì dorílẹ̀-èdè but still struggle yìí àwọn èèyàn kan ni wọ́n lead ẹ̀. ẹni tó fẹ́ lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ní òótọ́ má búrò rẹ̀ dání ó ń júwe bí wọ́n ṣe fẹ́ sìnkú tó náà ni. òròǹgbọ́ máa dẹ́tẹ̀ lélẹ̀ o a gbọ́dọ̀ sọ pé ń kókú lọ ọ̀ ń kárùn lọ ńjọ́ tó bá wá gbọ́mọ ọba káwá pọ̀ fọ́sẹ̀ lù ú. ìbí òjò bí bá a ṣe gbẹ́rù la ṣe bọ́mọ. ìyàwó Adogan kì í sọ sakata pàrátàgbà ṣètò ó nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ Yorùbá kò tọrọ jẹ́ o ṣùgbọ́n orí kọ́ọ̀sì yìí orí Yorùbá nation yìí ni wọ́n dá ẹ̀mí ọkọ ẹ̀ légbodò sí. kọ́lọ̀ má jẹ́ ká ṣàgbákò èmi kọ́ lẹ máa pe o ẹ lè pè mí fún nǹkan kan nípa ẹ̀ ó lè bá omíyalé lójijì nọ́mbà omíyalé lèmi máa fún yín gbogbo yín sáà mú omíyalé dáadáa ẹ dẹ̀ trust ẹ̀ nọ́mbà omíyalé ni màá fún yín kẹ́kọ́ lẹ̀ 0903 637 1643 0903 637 1643 nọ́mbà omíyalé ni o ìmílẹ̀lẹ̀ 0905 939 2680 lẹ́ẹ̀kan sí 0905 939 2680 nọ́mbà omíyalé nù. So ẹjá gbìyànjú gbogbo àwa tá a nífẹ̀ẹ́ Yorùbá nation gbogbo àwa tá a dárò Adogan ti lọ gbogbo wa ti gba kádàrá ìyá ti gba kádàrá ìyàwó ti gba kádàrá ọmọ ẹ̀ tọ́jọ́ ọmọ oṣù mẹ́rin do you know the irony nígbà t'Adogan kú kò gbọ́njú mọ́ bàbá kankan tó bá béèrè dáàdì níta máa ń sọ fún ni pé dáàdì ẹ̀ travel out ìmọ̀ wá béèrè lọ́wọ́ mọ̀mọ́ ẹ̀ dáàdì tó travel out ọjọ́ wo náà máa dé tàbí ọjọ́ wo làwọn máa lọ bá wọn and let me burst your brain do you know pẹ́kọ̀pẹ́ tí Adogan lọ sí embassy ó fẹ́ process travelling fẹ́ bí ẹ̀ ìníkúpa sílẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho akandá mi ò ní sọ jù bá ń lọ. àánú ọlọ́run àlàyé onífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ní tó gbé mi wá nù
gbogbo eléyìí tí mo kọ́kọ́ sí síwájú àyàbá ni n tó gbé mi wá gangan òǹlẹ́lẹ́ yìí. ìyàwó Àdògán tẹ́ bá ń gbọ́ má fi ṣègbénú o bòmí mọ́ra kí n pa ọ́ làrún wé tún mi síta kí n fi ọ́ sílẹ̀ ní ń pariwo nbi tí ọ̀kánjú àìní bá so sí ńlá ti ka ọ̀ tọrọ o. ṣùgbọ́n lórí kọ́ọ̀sì yìí ọkọ̀ ẹ̀ ò bá yàn jà kó fi pàdé kó òjijì. ọ̀rọ̀ Yorùbá Nation ló mú àwọn tó lọ síbẹ̀. Yorùbá Nation kò tí ì tẹ̀ wá lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan ní gbàgbọ́ nínú ẹ̀ wípé ọpẹ́ ni ọya ni orílẹ̀-èdè Yorùbá ó fẹsẹ̀ múlẹ̀ lágbára Ọlọ́run. so ẹlẹ́ẹ̀kẹ́kẹ́ follow page mi lórí Facebook nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí fẹ́ntì ò bá gbọ́ ẹ má bínú o 0903 637 1643 0903 637 1643 tàbí 0905 939 2680 0905 939 2680. gbàkigbà tẹ́ bá pé omíyalé ni yóò píìkì ẹ̀ omíyalé ni kẹ́ bá sọ̀rọ̀ òun lọ́mọ bẹ́ẹ̀ sì máa rí ìyàwó Àdògán tàbí tẹ́ bá fẹ́ bá ìyàwó Àdògán sọ̀rọ̀ omíyalé nìkan ló lè ṣàtọ́kùn ẹ̀ ló lè ṣàtọ́nà yín dọ́dọ̀ rẹ̀. akàndáre ilé kẹ́ má bàa dárò bẹ́ẹ̀ bá dárò bẹ́ẹ̀ bá dárò ìyókù dọjọ́ mi ọjọ́ rẹ̀ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá dé Yorùbá TV oríkì Yorùbá TV òwe Yorùbá TV nkórìtà kò yé mi Comedy Magic TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó síbẹ̀ kò sẹ́lẹ̀ tẹ́ dé ń bẹ̀ tẹ́ ní rí oríṣiríṣi nǹkan tí ó ṣe ń láǹfààní ń bẹ̀ ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ́ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́rẹ́mẹ́rẹ́ àjùwà ṣe o.